òun tún rédíò owó ti yọ àti pé òun tún ti fẹ̀rẹ̀ ṣàmì náà sùn ẹ̀ka jàre lọ. ó tún ti ṣẹlẹ̀ o. kí ni nǹkan tó ṣẹlẹ̀? ta ló ṣẹlẹ̀ sí? apá ibo ló ti ṣẹlẹ̀? ìlú wo gan-an ló ti ṣẹlẹ̀? kí wàá ní nǹkan tó ṣẹlẹ̀ gangan? ọ̀rọ̀ ń bá rò fọ́ ẹ̀fọ́ ń bá rò má rò kọ́ o. lẹ́yìn tí ọwọ́ àwọn agbófinró ti tẹ gbajúgbajà aṣáájú ẹ̀sìn mùsùlùmí kan ní ìpínlẹ̀ Ondo tí wọ́n porúkọ àfọ́ ọ̀hún ní Olúwafẹ́mi Idris tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń pè ní àáfà Àgbánámú. lẹ́yìn tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ẹ́ tí wọ́n ní pé kó máa bọ̀ ní àkóló àwọn tí wọ́n jù sí gbàgà tí wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní sọ ohun tó lọ́bẹ̀ tó fi wà rú ọwọ́ ló bá ní ọ̀rọ̀ mọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ pa ọ̀hún sílé kẹ́ ẹ má pa ọ̀hún síta. eléyìí kò ṣẹ̀yìn eléyìí tí wọ́n ní wọ́n bá ẹ̀yà ara àwọn ọmọ ènìyàn ní ọwọ́ arákùnrin ọ̀hún. wọ́n ní ara tí wọ́n ká mọ́ lọ́wọ́ náà ní agbárí ènìyàn pẹ̀lú ọkàn òun kíndìnrín. ṣùgbọ́n wá ṣe àlàyé fún àwọn ọlọ́pàá ó ní pé kí wọ́n ṣe sùúrù o tí wọ́n bá fẹ́ di ọ̀rọ̀ gbọ́ lẹ́nu òun. wọ́n bá ní kó tó di pé ó bẹ̀rẹ̀ tó o fẹ́ máa sọ ìkó tó bẹ̀rẹ̀ sí ní kàtẹnu rẹ ṣì ní sùúrù náà à ń bọ̀. wọ́n ní wọ́n bá kan lu ilé arákùnrin ọ̀hún. ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo àwọn ọmọ Nàìjíríà àti gbogbo àwọn ọmọ aráyé pátá ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ìyún abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì Omisọ̀yà ó ní táwọn bá nulẹ̀ arákùnrin ọ̀hún ju tí àwọn lè máa fi ẹnu yẹpẹrẹ sọ lọ nítorí wípé agbárí ènìyàn mẹ́ta ọkàn ènìyàn mẹ́ta ọ̀pá eyín pẹ̀lú àwọn tútù òun ni àwọn tí àwọn bá ní ilé arákùnrin yìí. kódà àwọn ní wípé ní apá abìkan tún níbi tó ń kó àwọn ẹ̀yà ara mìíràn tó kù sí tó túmọ̀ sí wípé ọ̀tọ̀ níbi tó ń kó agbárí sí ọ̀tọ̀ níbi tí àwọn apá ẹsẹ̀ máa ń wà. àwọn kíndìnrín àti tinú ọ̀tọ̀ níbi tó máa kó sí. Ọdúnlámì ní wípé àtinú oṣù kínní ọdún yìí òun ni àwọn tí ń kẹ́fí ìwà burúkú ìmọ̀ arákùnrin ọ̀hún lọ́wọ́. òun bá gbé iṣẹ́ ọ̀hún fún àwọn tí wọ́n jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wípé kí wọ́n kọ́kọ́ ṣe ìwádìí ọ̀hún ohun tó bá wá rí kí wọ́n ké sí àwọn ọlọ́pàá kí àwọn bá lè mọ ìgbésẹ̀ tó kù. ṣùgbọ́n lẹ́yìn ìwádìí lọ́tún lọ́sì pẹ̀lú gbogbo àwọn ìtọ́nàwá ọ̀rọ̀ ọ̀hún láti wá ojútùú sí ọ̀rọ̀ ọ̀hún òun ni wọ́n bá rí wípé àṣẹ ni agbójú okùn ní òjẹ ni àgbà. nígbà wọ́n dé àgọ́ ọlọ́pàá ni wọ́n ṣàlàyé ìyẹn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ o wípé ní tó ṣẹlẹ̀ tí àwọn kẹ́fínú ọ̀rọ̀ ọ̀hún nìyí wọn ló mú kí àwọn ọlọ́pàá lọ rí fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni Olúwafẹ́mi Idris. òun ló bá ní ó dá o ẹni bá béèrè ìdí ọ̀rọ̀ ẹni bá béèrè ọ̀rọ̀ fẹ́ díẹ̀ gbọ́ ẹnu mi àgò ó lẹ́ni bá béèrè ọ̀rọ̀ fẹ́ díẹ̀ gbọ́ ni wípé ṣe é rí eléyìí tí ẹ bá ní ilé òun yìí kì í ṣe tòun o. ìkànnù àwọn ọ̀rẹ́ òun tó tún jẹ́ gbajúgbajà aláàjì kan tí wọ́n pè ní ọ̀gbẹ́ni Samuel ìyún Kútẹlú òun ló ní àwọn eléyìí tí ẹ rí yìí àwọn ìtókù òun lòun ní àti ọ̀rẹ́ òun kan. wọ́n á ní ṣe ibi ohun tí àwọn kó jọ yìí àwọn fẹ́ fi ṣáájú ọ̀la fún arákùnrin kan tí wọ́n ń pè ní Babátúndé Káyọ̀dé ẹni tí í ṣe olúawo ìlú ọ̀hún. ṣùgbọ́n bá a ti ń bá yín sọ lọ́wọ́ yìí àti Kútẹlú àti olúawo ni ọmọ ti ń bẹ ní àkóló ọlọ́pàá. lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin gbogbo àwọn ará bí ìtàn ni àwọn ọlọ́pàá tún náà wọn ò tí ì ṣetán pé ìwádìí àti àyẹ̀wò ṣì ń lọ lábẹ́lẹ̀ láti lè fi ọwọ́ ṣìkún òfin mú àwọn tó kù tí wọ́n jọ mọ̀ nípa ìwà ìbàjẹ́ àti ìwà ọ̀daràn yìí. tàwa ló kù tàbí fọkàn tán lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí àwọn tí wọ́n jẹ́ aṣáájú ẹ̀sìn tó jẹ́ wípé ìwà burúkú ni wọ́n ń fi ojoojúmọ́ hù kàkà kó wà lára ọmọ ìyá àjẹ́ wọn gbogbo ọmọ báyìí ni wọ́n fi ń bí obìnrin o. àdúrà tèmi fún wa lónìí ni wípé a ò ní ṣìrìn a ò ní sí níjọ́ tí ebi bá ń palẹ̀ o bẹ́ẹ̀ la ò ní rìn lọ́nà níjọ́ tí ebi bá ń pa ọ̀nà gbogbo ìrìn àjò wa ẹjẹ́ a máa ṣọ́ Ọlọ́run ò ní jẹ́ abọ́sọ́wọ́ alágbèédá. kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ ti tòní láàárọ̀ tòní lọ́sàn-án tòní lálẹ́ tòní ní òbí tẹ láǹfààní láti máa wò wá ní sáà yìí
ibi là á dànù dúró sí o. Ṣùgbọ́n fún àwọn nǹkan wọ̀nyí tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tó fara pẹ́ ń tà mú wáyé, ẹ fọ́lọ̀ wa lórí YouTube Owutu FM Lagos kí ẹ bá wa share fídíò yìí kí àwọn tí wọn ò mọ̀ kí wọ́n bá lè mọ̀ wípé mẹ́wàá ó ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Ẹ pàdé wọn tó bá tún di sáà míì lórí ọ̀rọ̀ tó ń lọ. Ọlátúndé Ọlágúnjú lórúkọ mi. Ó dàbọ̀ fún ti sáà yìí ná. Ẹ ṣé àgbẹ̀. Owutu FM, Owutu FM, ó bẹ ní Kòròdú lágíríkì. Owutu FM, bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò. Owutu FM ní kẹ́ máa gbọ́, Owutu TV ní kẹ́ máa wò. Owutu.